olórin ìgboro kan ó ní èmi ọmọ líle èmi ọmọ líle ọmọ Yorùbá àṣé alápá tínrín ó ní iṣẹ́ tó ń jẹ́ fún bàbá ẹ̀ bẹ́ẹ̀ ló lè tó rán tó sì ń jẹ́ fún màmá ẹ̀ ṣé ẹ gbàgbé wípé olóyè Sunday Adéyẹmọ lọ sí South Africa pẹ̀lú ìrìn àjò látàrí kíni àwọn tí àwọn ọmọ South Africa tí wọ́n ń dojú ìjà kọ kí làbọ̀dé mo ti sọ fún yín inú ètò kan pé máa mú àbọ̀dé ọ̀rọ̀ wá jẹ́ kí n máa já yín sí i jẹ́ máa rí gbogbo ẹ̀ wò lórí ètò lónìí. Ìjọba àpapọ̀ Nàìjíríà wọ́n ti fọwọ́ sí ìrìn àjò olóyè Sunday Adéyẹmọ kí ni wọ́n ló ṣe àṣé ni mo fi kọ́kọ́ sọ ṣáájú pé èmi ọmọ líle alápá tínrín ó níṣẹ́ tó ń ṣe fún màmá ẹ̀ bẹ́ẹ̀ ni nítorí wèrè ta a sì ṣe ní wèrè ilé tá a bá lẹ́nìkan lágídí ẹ ṣe kinní kan wọ́n ní ọjọ́ ojú ayé rèé ẹ bá mi pín ètò yìí ẹ jẹ́ ó dọ́dọ̀ àwọn gbogbo èèyàn pátápátá kí wọ́n mọ̀ pé ìrìn àjò olóyè Sunday Adéyẹmọ lọ sí South Africa ó ti ń ṣèso òun nìkan kọ́ Gúnmi tún ti dé o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀ ó tún ti jáde sí gbangba eléyìí tí ẹ̀ kó láǹfọ̀wọ́ bo ẹnu sọ ẹ máa rí ìwù bí ìran ẹ máa gbọ́ gbogbo nǹkan tó sọ pátápátá lórí ètò lónìí ẹ máa gbé yín débẹ̀ kò tán síbẹ̀ ọmọ Yorùbá nípínlẹ̀ Ondo nílùú Ondo ni mò ń sọ̀rọ̀ ẹ̀ ìlú yìí ti fẹ́ dìlú èèwọ̀ àbá ìwọ̀ ní ká pè é fún gbogbo èèyàn àwọn lónìí àwọn tí òṣìṣẹ́ tí wọ́n lọ gírèdì oko gírèdì ọ̀nà wípé tó àti ẹ̀kú mọ̀ bóyá ìjọba òṣìṣẹ́ tẹ́lẹ̀ náà ṣùgbọ́n bó ti ń bọ̀ ó di dandan kí wọ́n múra kokoko bí ara akẹgbàálẹ̀ nísìnyí nítorí kíni nítorí tí ètò ìdìbò ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ṣe é fẹ́ gbọ́ àwọn bandits tó ti ń he wọ́n lápá ìyẹn àwọn tí wọ́n ń ṣiṣẹ́ òòjọ́ wọn jẹ́jẹ́ ara wọn mo gbé ètò kan jáde láìpẹ́ tí mo pè ní gbogbo wa nìgbòho òòṣà ọmọ Yorùbá níbi tí ọ̀rọ̀ gbé dúró yìí ó ti ń di horo sí horo ó ti ń di kó lórí ó dorí ẹ̀ mú kúlùkùlùkùn ó múra sọ̀rọ̀ ara ẹ̀ torí bí bẹ́ẹ̀ kọ́ igi tútù ó lè wó níbi tí gbígbẹ ó sì ti dúró ẹ gbọ́ mi torí wípé ìgbésí ayé àwọn èèyàn yìí ó kọjá bẹ́ẹ̀ ṣe rò ó bẹ́ẹ̀ ni àwọn gómìnà wa nísìnyí ni wọ́n ń kábàámọ̀ àwọn aráàlú ń kábàámọ̀ pé àwọn ṣe yẹn lòmíì sórí ètò pé ó mà ṣe o àbá àmọ̀ ni ká má pe lápẹ́já sí ipò yìí fún àpẹẹrẹ bí ìlú Kwara àwọn tó wà ní Kwara ń ti ń dára wọn lẹ́bi pé àdá inú àbámọ̀ ò ní gbẹ̀yìn gbogbo wa àbámọ̀ tí ń gbẹ̀yìn wọn nílùú Kwara báyìí wípé àwọn ọ̀bámọ̀ lọ́jọ́ sí àwọn ò ní yẹ Abdulrasheed àbí kí ní jẹ́ èmi kọ́ mọ sọ́ o ẹ máa rí gbogbo ẹ̀ wò lórí ètò ẹ bá jẹ́ ń gbà yín lásìkò ẹ jẹ́ ń gbé yín lọ tààrà ẹ kọ́kọ́ lọ gbọ́ nǹkan tí àwọn sẹ́nétọ̀ sọ lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho gẹ́gẹ́ bí nǹkan tó sọ gẹ́gẹ́ bí ìrìn àjò ẹ̀ sí ìlú South Africa àti àbọ̀dé ohun tó mú wá mò ń padà bọ̀ ohun rèé ẹ gbọ́. The DSTV federal government to revoke the DSTV, which is also a South African company that is cutting away millions of dollars, even abusing, resorting to practices that will not even be accepted in South Africa. I don't want this Senate to be shedding tears to sympathize with those who have died. We didn't come here to shed tears, and I'm not going to shed tears. If you hit me, I hit you. I think it is appropriate in diplomacy. It's an economic struggle. What the black South Africans are saying is that Nigerians are taking their jobs. Okay, Nigerians, come home. I take over the job of MTN. Nigerians, come home. I take over the job of DSTV. When we hit back, the president of South Africa will not only talk, he will go on his knees to recognize
that half Nigerians cannot be intimidated, and we do not condone any one life being lost. If a crime has been committed under South African law, they have the right to bring any sort of person to justice. But to kill our people as if we are helpless, we are not. By the time we turn in the economy hardship, we withdraw. Ẹ káàbọ̀ padà síbẹ̀ ti gbọ́ Senator Adams Oshiomhole ẹni tí gbogbo èèyàn mọ̀ láti lè wá pé Mr. No Nonsense ni bẹ́ẹ̀ ni akíkanjú tó dára ẹ̀ lójú. Ẹ dákun ẹ̀yin náà kọ sí comment section ṣé advice tí màá yìí mú wá ṣé ọ̀dà nígbà tí wọ́n ń pa àwọn èèyàn wa source of income tí wọ́n ọ̀dọ́ tiwa ló sì wà ìhun tí wọ́n fi ń ṣòwò táwọn fi ń ṣayé tí wọ́n fi ń jẹ́ èèyàn ó ń bẹ lákàlàkàtà tiwa àgbẹ̀dà mi lóògùn nù mo fọ́ ọ lẹ́yìn ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ náà ẹ̀ṣẹ̀ ò sí mẹ́fà àbí lọ́dọ̀ tí ṣẹ́yìn rí pẹ́ṣẹ̀ wà ń bẹ̀ ẹ kọ sí comment section tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ ẹ kọ sí tí kì í tẹ̀ṣẹ̀ ọ̀bá sí ń bẹ̀ ẹ kọ sí bákan náà torí nígbà tẹ́ ẹ ní àwọn ọmọ tiwa wọ́n ń ṣiṣẹ́ ẹ̀yin ò ṣiṣẹ́ sáwọn lónìí kẹ́ ẹ má ṣiṣẹ́ kẹ́ ẹ yọ̀lẹ kẹ́ ẹ má ṣe fine boy fine girl bó tiẹ̀ jẹ́ pé àwọn ẹ̀sùn míì wọ́n fi kan àwọn ọ̀ràn wa pé tó àwọn ọmọ tó ń lọ bẹ̀ aṣẹ́wó ni wọ́n wá ń ṣe ṣe bẹ́ẹ̀ ilẹ̀ lọ bá wọn ṣọ́ọ̀bù tọ́lọ́hún fún àwọn làwọn sọ de gbàǹdo nọ́ńtà ìyẹn bẹ́ẹ̀ ẹ wá wò ó ohun tẹ́mi ń sọ ni pé ṣó tọ́ àbí ò tọ́ ìjọ dáa bí bàbá yìí ṣe sọ àbí ọ̀dà torí lọ́dọ̀ tèmi o èmi wò pé wẹ́ ara Fani Fatima wà bá a bá mú MTN gbogbo DSTV wèrè wọn tá a bá lọ́ọ̀kì ẹ̀ táwọn níbọdì ò lò mọ́ ẹlòmíì máa jáde ṣùgbọ́n ṣáwọn ìjọba lè ṣe é ṣáwọn tó jẹ́ pé gbogbo nǹkan wọn pátápátá free internet náà ń lò ṣí ọ ṣe lè ṣe orí aráàlú náà ní ọba ń sísè nígbà yẹn ni wọn ò lè rówó gbà mọ́ ọ torí ò sí network ẹni ọwà lọ́sítù ní lè rówó gbà mọ́ ọ̀tán àmọ́ kíjọba ó dìde lọ́gán iná lọ́dà àtọ́tọ́ náà ẹ má jẹ́ ń gbà yín lásìkò ìfẹ́kẹ́tò yìí ó gùn mo fẹ́ ṣe pápápá tí à ń rà rèké nílẹ̀ pápá òun ni ẹ gbọ́ lọ́wọ́lọ́wọ́ tá a bá yín sọ̀rọ̀ yìí nípínlẹ̀ Ondo àwọn ajínigbé tún lọ jí àwọn tí ń ṣiṣẹ́ ọ̀nà ẹ gbọ́ tí wọ́n ń ṣe iṣẹ́ ọ̀nà tí wọ́n ń ṣiṣẹ́ ọ̀nà lọ́wọ́lọ́wọ́ àwọn ajínigbé tún lọ jí wọn gbé wọ́n jí wọn gbé bí wọ́n ṣe ń gbé wọn Gumi sì ń jáde ó sì ń sọ̀rọ̀ wípé òun ò lè dènà àwọn ará bí yìí pé there is àbí báwo má jẹ́ fi òyìnbó parọ́ mọ́ra mi pé there are his boys pé àwọn ọmọ òun ni wọ́n. ok èmi fẹ́ béèrè pé ṣé kí ìjọba máa wá wò báyìí kí gbogbo ẹ̀ sì máa kó máa doríkodò àti pé àwọn aráàlú kákan dákẹ́ ká máa wò ká má sọ̀rọ̀ tí wọ́n bá ní kí ló dé ká sọ pé torí pé ọmọ wa ló wà ń jọba àbí ká sọ pé tó àgbà tá a lágbára kan ẹ ti ẹ̀ kọ́kọ́ ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ondo ẹ wá gbọ́ nǹkan tí Gumi sọ lè mo máa kó gbogbo ẹ̀ papọ̀ torí mi ò fẹ́ kétò yìí ó kún pàápàá lábẹ́ àkòrí bùtù ìgbóróyàwó rèé ẹ̀ṣúgbẹ̀. ìbọn dún lákọlákọ ìbọn dún lè ṣe na wí ọ̀hún yẹn ń gbé machine gbà bí lọ. wọ́n padà wá ibi ni wọ́n wà lọ́sẹ̀ ọlọ́run ló jọ mú. ẹ sà. wọ́n ní ṣé wá you think say we dey play with you we say na we get Ondo state you come dey do road na we get Ondo na dem get Ondo state you come dey put fire we kill as many as possible wọ́n ṣe ń pariwo nìyẹn Ọlọ́run ṣàánú mi o ẹ wo property Ondo state ẹ wo Fúlàní ti finá sí wọ́n ti finá sí Fúlàní ti finá sí Fúlàní ti finá sí o wọ́n ti finá sí o lọ́nà Ọbátẹ̀dó o tractor Àkúrẹ́ north o wọ́n ti finá sí
wọ́n ti finá sí àti ẹ̀mọ́ bí táwọn yòókù wà báyìí kọ́ ló má tẹ̀jẹ̀ kan ti pa wọ́n. Ayé mi, Olúwa ṣàánú ayé mi, ẹ wò ó. Of bandits. I have said it before and I'll still say it again. I'm the one in charge of bandits. I'm their leader. I control them, and all the people in politics know them one by one. There's nothing you people can do. These people are not causing trouble to civilians. They are very peaceful people if you are close to them. Just accept them the way they are. They are my people. I can't betray them by allowing soldiers attack them. When they knock at your door, just open your door for them to collect anything they want. Give them peace and comfort. They always attack because you try to be over smart and defensive. Be kind and polite to them. Be wise. Ẹ káàbọ̀ padà, ẹ gbọ́. Wọ́n ní àwọn làwọn ní ìpínlẹ̀ Ondo pé kò sẹ́ni tó lè gbà ìpínlẹ̀ Ondo lọ́wọ́ àwọn. Ẹ dákun ọgbọ́n wo lẹ ní ádásí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n. Àwọn tó ń ṣọ̀nà wọ́n ta lọ́rùn wọn lọ́nà ṣíṣe tí wọ́n fi ń lọ ṣọ̀nà. Ẹ̀rí ẹgbẹ́ iṣẹ́ gbọ́ nǹkan tí mo sọ abẹ́bọ̀ dára. Ta lọ́rùn wọn lọ́nà ẹ̀ṣẹ̀ pé àwọn làwọn lò. Bádìtì ó ti ń jogún Yorùbá lójú ayé ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá. Lójú ayé ẹ̀yin kábíyèsí. Bádìtì ó ti ń jogún ìran Yorùbá. Ọ̀rọ̀ pin, kíra pin, kò sọ̀rọ̀ mọ́. Ilẹ̀ tún pé áwí. Ọmọ Yorùbá, ẹ bá mi pín ètò yìí. Kò sí ẹ̀sùn lẹ́yìn àpò. Kò sí ngbàtí àǹgbà tí dìdì bí ọ̀rọ̀ arákùnrin kan. Níbẹ̀, kò sẹ́ni tí ó mọ̀ pé Nigeria is no more working. Orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè mọ́. Ó ti kúrò lórílẹ̀-èdè téèyàn that people can reckon with. So it's unfortunate pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyẹn wa ni bàbá àti ani ìran Yorùbá ló ti jáde. Orí ẹ̀ ní gbogbo ẹ̀ ó ti dà. Orí ẹnìkan náà ti bẹ̀rẹ̀. Orí ẹnìkan náà ni ó sì crash sí. Kò sì sínú ẹ̀ṣẹ̀, kò ní wà nù tàn pé òun lọ́pàá. Yóò ti hàn pé everybody gbogbo èèyàn ni tí bàbá ìbá lè fọgbọ́n ṣe tó lè fọgbọ́n gbé tó lè ṣe kẹ́kẹ̀kẹ́ kó dẹ̀ mú sùúrù kó sì sáré kó bá wa pín sí yẹ́lẹ́yẹ́lẹ́ bó ṣe rò pé ó yẹ kó rí. Ẹ jẹ́ n sáré lọ sí ìlú Kwara, ẹ jẹ́ n gbé yín débẹ̀. Ẹ gbọ́ nǹkan táwọn ará Kwara sọ nípa gómìnà wọn Abdulrasaq. Àwọn ará Kwara òun rèé, ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ. Irú yìí tó ṣẹlẹ̀ lápapọ̀ imposition, irú yìí tó ṣẹlẹ̀ ní 2019 tẹ́ ẹ̀ sọ̀rọ̀ Abdulrahman Abdulrasaq. Of course táwọn ẹ̀kọ́ bá mà pé báyìí lọ́rọ̀ Abdulrahman Abdulrasaq ó rí lọ́rọ̀ nínú nípa governance ni gbogbo wa wọ̀nyí jọ́nà lọ́hùn ànígbà á sọ pé kò sí ń tọ́jọ́. Àmọ́ ti ṣẹlẹ̀ àpòpọ̀ làkàbàmọ́. Pé kí ni àbámọ̀? Àwọn kábàámọ̀ àyè pé aṣìgbòdì. Fún kí ni? Aṣìyẹ̀yàn. Síbo? Sí gómìnà. Gómìnà èwo? Gómìnà Kwara. Kí ló dé? Gbogbo wa lárí alẹ́ tí ń pa àwọn èèyàn. Ní tá à ń fẹ́ kọ́ ni wọ́n ń ṣe. No, Alhaji ibẹ̀ ni màá ti mú béèrè. Mo sọ fún yín lẹ́ẹ̀kan o. Rárá ìjà mú béèrè ń bẹ̀. Ọ̀dà. Ìbéèrè tí mo fẹ́ mú bẹ̀ tí a bá wá ní kẹ́ ẹ ṣe assessment fún ìjọba Malam Abdulrahman Abdulrasaq. Yes. Kí ni assessment yín ó dà lé lórí? In terms of pé. Tá a bá ní ká máa sọ infrastructure. Ẹ gbọ́, alẹ́ èèyàn lòun. Ẹ káàbọ̀ padà. Ẹ gbọ́ àbẹ́ ẹ gbọ́. Lóòótọ́ àwọn kan ni wọ́n nominate àbí kí olóyìnbó ń pè ní wọ́n fà á lẹ̀ kó tó di pọ̀rọ̀ padà yíwọ́ bó ṣe yíwọ́ yìí, àmọ́ gbogbo èèyàn ló ń jìyà. Tó títí ìgbà míì tá a tún pàdé orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Ẹ ṣé, ó dàbọ̀.